kí n tó sọ nǹkan kan ẹ kọ́kọ́ wo fọ́nrán kékeré tí mo fẹ́ fi hàn yín mò ń padà bọ̀ ẹ má ti lọ ẹ wò. ẹ̀yin èèyàn ẹ jẹ́ wá kọ́ Yorùbá ṣe ti ń gbọ́ mo sọ wípé Masoyinbo wọ́n máa ní pé kò correct pé tábìlì wọ́n máa ṣáà ní Yorùbá kan fún yín so gbogbo yín o tébù tó jẹ́ tábìlì ó sọ pé àga ló jẹ́ àga ìkọ̀wé ní tébù àga ìkọ̀wé so chair ni àga ìjókòó. ìyáàfin Olufunke Salau ó ti fìtàn ńlá balẹ̀ lórí ètò Masoyinbo gbogbo yín náà lè mọ̀ pé látìgbà tí ètò Masoyinbo tó ti gbidi gbajúgbajà ní ilé lóko táwọn èèyàn ti wò àti rí ẹnìkan tó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan kódà 50,000 500 àti rí ẹni tó jẹ́ ṣùgbọ́n o ìyáàfin oyún Salau Olufunke òun ló kọ́kọ́ di ẹni àkọ́kọ́ nínú tàn ètò Masoyinbo tí ó kọ́kọ́ jẹ́ 500,000 wọ́n bá ìyá dúpẹ́ ìyá kí wá ṣe pé 500,000 nìkan ni ìyá mú wọlé olóòtú Masoyinbo ó tún bá fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ó tún bá gbogbo owó tí ìyá sàmú lọlé ó jẹ́ 1.2 million sẹ́ni bá mi yọ 1.2 million bá torí mi ò mọ 1.2 million Yorùbá o ẹ̀yin olólùfẹ́ mi ẹ congratulate ìyáàfin Salau Olufunke.